Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tí ẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò wípé ẹ ti wo eré tí Dámilọ́lá ṣẹ̀ produce. Home ni àkọlé eré yìí. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá ti wò, mo fẹ́ kẹ́ comment ní under comment section. Ẹ̀yin tẹ́ bá ti wò, mo fẹ́ kẹ́ lọ wo, ẹ̀yin fans Dámilọ́lá. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Eré yìí sọ̀rọ̀ nípa ìfẹ́, betray. Oríṣiríṣi lẹ máa rí nínú eré ìpa tí oníkálukú kó. Nínú eré yìí, Dámilọ́lá wà nínú eré yìí. Mide Martins wà nínú eré yìí. Oríṣiríṣi òṣèré ló wà nínú eré tí mò ń sọ yìí. Ipa wo ni Dámilọ́lá kó nínú eré yìí? Dámilọ́lá kó ipa ìyàwó ilé tó ní ọmọ méjì pẹ̀lú ọkọ. Àmọ́ ní ìbẹ̀rẹ̀, nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ fún wọn tó jẹ́ pé, mi ṣe sọ pé sáfẹ́rẹ́, nǹkan le fún wọn tó jẹ́ pé àti jẹun gan ọwọ́ Ọlọ́run ni, àti sanwó ilé, àti sanwó school ọmọ, gbogbo ọwọ́ Ọlọ́run. Nǹkan le, ó tight tó jẹ́ pé even àwọn ará àdúgbò gan wọ́n wá ń pariwo lé wọn lórí. Ẹ wo ibi tí wọ́n ti ń pariwo lé wọn lórí. Ẹ wo ibi tí eléyìí ti embarrass Dámilọ́lá àti ọkọ ẹ̀ nínú eré Home yìí. Wọ́n sọ pé, ó máa san owó òun pé onígbèsè ni. Ẹ wo ibi tó ti di ọkọ ẹ̀ láṣọ mú nínú eré tó jẹ́ pé even ọkọ ẹ̀ gan plan láti commit suicide ní ibi tó jẹ́ pé nǹkan le fún wọn tó. Àmọ́ ìgbà tó pẹ́ tó yá, Ọlọ́run dáhùn àdúrà wọn. Ẹ wo ìgbà tó ń jubilate, tọkọ ti rí iṣẹ́. Níbo lọkọ rí iṣẹ́ sí? Ọkọ rí iṣẹ́ sí Kano. Inú ìyàwó dùn pẹ̀lú àwọn ọmọ ẹ pé ọkọ ti rí iṣẹ́ sí Kano. Ṣùgbọ́n lẹ́yìn bí ọdún mẹ́ta, nǹkan lọ dáadáa tó jẹ́ pé everything ti wà okay. Àmọ́ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí everything ti wà okay? Tẹ bá lọ wo eré yìí, ẹ máa mọ̀. Nínú eré yìí náà lẹ ti máa rí lára àwọn ọmọ Dámilọ́lá tó bí nínú eré Home yìí. Àkọ́bí ẹ̀ ni Akorede. Ṣùgbọ́n nínú eré yìí lẹ ti máa rí Akorede nígbà tí ara Akorede ò yá tó rẹ̀, tó wà ní ilé ìwòsàn. Tó jẹ́ pé every time ló fi máa ń sunkún pé I want to see my daddy. Wípé òun fẹ́ rí bàbá òun. Àmọ́ ìjẹ́ bàbá ẹ̀ wà àbí kò wà? Ṣùgbọ́n tẹ bá lọ wò, ó máa yé yín. Nínú eré ìkan náà lẹ ti máa rí ọkọ Dámilọ́lá tó jẹ́ pé ó wà faithful nínú marriage, kò ṣe ṣìnà. Àmọ́ èròǹgbà Dámilọ́lá ni wípé ọkọ òun ti ní side chick ní Kano tó wà yẹn. Meanwhile, ọkọ ò dẹ̀ ní anybody tó ń fẹ́, kò ṣàgbèrè, kò ṣe anything. Àmọ́ iṣẹ́ ni every time. Tó jẹ́ pé òun gan ó wù láti kó wá wo ọmọ ẹ̀ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Àmọ́ ṣá, wọn ò fún láyè níbi iṣẹ́. Ààyè ò gbà láti kó wá. Kí ṣe I want to see my daddy, I want to see my daddy ni ọmọ yìí ń pariwo tí tọ́mọ yìí fi jáde láyé. Ìjẹ́ nígbà tí ọmọ yìí jáde láyé, ṣé bàbá ọmọ yìí ṣó ráyè láti wá? Ṣé wọ́n fún láyè níbi iṣẹ́ àbí wọn ò fún láyè níbi iṣẹ́? Ṣùgbọ́n tẹ bá lọ wò, ó máa yé yín. Bóyá wọ́n fún láyè o àbí wọn ò fún láyè, ó máa yé yín. Nínú eré yìí náà lẹ ti máa rí Mide Martins. Ipa wo ni Mide Martins kó nínú eré Home yìí? Mide Martins kó ipa ẹ̀gbọ́n Dámilọ́lá, àǹtí Dámilọ́lá nínú eré Home yìí. Tó jẹ́ pé Mide Martins jẹ́ barrister, ìyẹn lawyer nínú eré yìí. Ìjẹ́ ipa tí Mide Martins kó nínú eré yìí, ipa tó jẹ́ pé lawyer tó jẹ́ ni nígbà tí Dámilọ́lá, torí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, ni Dámilọ́lá sọ pé òun ò fẹ́ ọkọ òun mọ́ torí pé ó neglect àwọn torí iṣẹ́. Ìjẹ́ tó bá jẹ́ pé gbogbo ìgbà tí Dámilọ́lá ń pe ọkọ ẹ̀ ni ọkọ ẹ̀ padà, ni ìjẹ́ ìgbà tó jẹ́ pé Dámilọ́lá máa ń pe ọkọ ẹ̀, every time tí Dámilọ́lá máa ń pe ọkọ ẹ̀, tó jẹ́ pé ọkọ ẹ̀ máa ń wálé. Ìjẹ́ tó jẹ́ pé wọ́n dá ọkọ ẹ̀ dúró níbi iṣẹ́, kán padà sí ẹsẹ̀ àárọ̀ nígbà tí à ń jẹ wọ́n. Ìjẹ́ inú Dámilọ́lá máa dùn.
ọkọ tí ò ráyè wá tí ò fi ṣẹ́lẹ̀, ṣé ẹ̀bi ọkọ ni àbí ẹ̀bi company tí wọ́n ò fún láyè? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wò ó. So tí mo ṣe ń sọ lọ, Mide Martins kó ipa lọ́ọ̀yà nínú eré yìí tó jẹ́ pé nígbà tí Dámilọ́lá tó lọ fún ọkọ ẹ̀ níwèé pé òun ò ṣe mọ́ o, ìpínyà fẹ́ dé nínú ìgbéyàwó yìí, wípé òun ò fẹ́ ọkọ mọ́. Ẹ wo ibi tọ́kọ ẹ̀ sí ń bẹ̀ pé kó jọ̀ọ́, kó má yẹ kí ìpínyà dé bá ìgbéyàwó àwọn, pé kó má ro ohun tó ṣẹlẹ̀. Àmọ́ Dámilọ́lá fárígá wípé rárá, òun ò ṣe mọ́, wípé òun fẹ́ relocate lọ sí ìlú èbó, which is London. Wípé òun fẹ́ relocate, òun dẹ̀ fẹ́ gbé ọmọ òun obìnrin kan tó kù, wípé òun fẹ́ gbé dání. Ǹjẹ́ ọkọ ẹ̀ máa gbà láti kó gbé ọmọ ẹyọ kan yòókù yẹn kó gbé dání? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wò ó. Ẹ wo ibi tí wọ́n ti kóra wọn lọ sí court lórí ọ̀rọ̀ mo fẹ́ gbọ́mọ mi ò gbọ́mọ nínú eré Home yìí. Mide Martins tó jẹ́ ẹ̀gbọ́n Dámilọ́lá nínú eré yìí, òun ló wá dúró fún gẹ́gẹ́ bí lọ́ọ̀yà nínú eré Home yìí. Ǹjẹ́ ohun tí Mide Martins ṣe nínú eré Home ǹjẹ́ ó dáa? Ṣé ó fẹ́ kí ìgbéyàwó àbúrò òun kó dàrú ni àbí ó fẹ́ tò? Àmọ́ tẹ́ bá lọ wo eré yìí, ẹ máa mọ̀. Ẹ wo ìgbà tán wà ní court tí wọ́n béèrè ọ̀rọ̀ lẹ́nu ìyàwó, tán béèrè lẹ́nu ọkọ. Ẹ wo ibi tí ọkọ náà tóun náà gba lọ́ọ̀yà tiẹ̀. Ìgbà tán ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn méjèèjì nílé ẹjọ́. Ǹjẹ́ kí ni àbọ̀ ilé ẹjọ́ tó ń lọ? Ṣé ọmọ yẹn, ṣé ilé ẹjọ́ gbà kí ọkọ kó gba ọmọ yẹn dání? Àbí kí ìyàwó? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Tẹ́ bá wò ó máa yé yín. Fẹ́yìn tẹ́ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.